láti Abuja gbogbo ìgbà ní lecture mi l'Abuja èmi ò sì bá wọn sọ̀rọ̀ tó dùn wàláì mi ò bá wọn sọ̀rọ̀ tó dùn rẹ̀ èmi ò bá wọn sọ̀rọ̀ tó dùn kò sọ̀rọ̀ tó dùn bẹ́ẹ̀ fúnra wọn ni wọ́n fẹnu ara wọn sọ pé bàbá ikú Ọlọ́run ló kù o gbogbo bí ìsọ bá ń bẹ security bá ń bẹ àfihàn gbà káyín pẹ̀lú àwọn ọmọ yín ẹni ìwé àtẹ bá ń lọ ẹ̀ ní rí wa o bẹ̀tì wọ́n bẹ pẹ̀lú yín ẹ dàpọ̀ kí mo ṣe fún mi ṣe ẹ̀ka fún àwọn wọn ò pè mí kí n sọ pé mo fẹ́ gbowó kan lọ wọn kó tó ṣe kíní kan bàbá dé kíní à ń porúkọ rẹ̀ bàbá dé excellency asọ̀rọ̀ bàbá dọ̀hún gbẹgbẹ wọ́n sọ̀rọ̀ Ọlọ́run tèmi mo sì dìde nu wọ́n sọ̀rọ̀ Ọlọ́run mo sì dé láàrin wọn mọ́ lọ́nu wọ́n wá gbé 100 million fáwọn àfáà tí wọ́n wà ń bẹ̀ àwọn ni wọ́n mọ̀ o mo sì ti sọ fún àwọn ọgbọ́dọ̀ gbé owó kan fún yín kẹ́ ẹ̀ wá pín fún mi ẹ má jẹ́ túnú àṣírí yín o ẹ gbọ́dọ̀ wọn ìjọba ọgbọ́dọ̀ gbé owó kan fún yín kẹ́ ẹ̀ wá sọ pé mo ní pè ń bẹ̀ mo ní pè ń bẹ̀